ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn jù o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni.
sí ìwòsàn fún wọn wọ́n tún lọ wọ́n tó lè. ọlọ́pàá àtàkùnrin lọ́wọ́ ọ̀la yẹn kò lè parun. ọkọ̀ kábíjà là á sùúrù ní kábíjà. ìtàn abẹ́kẹ̀sọ́lá tẹ̀ láyé. Ajíbọ́lá ló ti tọ́jú ilé ló ti pa àwọn Ajíbọ́lá. Ìyàtọ̀ lẹ́nu ló fi sọ́nà lọ́tọ́ gbogbo tó kó sílẹ̀. Àṣùwọ̀n ìdè lókè lókè kan pé. Ajíbọ́lá bí yóò wé. Ọlọ́run ló fọmọ lálùbáríkà ẹgbẹ́ ti sọ́lá Ajíbọ́lá bí yóò wé. Òkèlè. Gbọ́dọ̀ rí ẹbí, àwọn ọgbọ́dọ̀ rí ẹbí o. Ṣùgbọ́n àbírù, ọmọdé gbọ́dọ̀ rí ẹbí, àwọn ọgbọ́dọ̀ rí ẹbí o. Mo ṣe ibi tó gbogbo lé mọ́ra. Ìwọ ṣe bí ìwà ìrẹ̀lẹ̀. Ibi tó gbogbo lé mọ́ra. Ṣùgbọ́n àbí mi. Ọba tó rẹ̀ níbi. Owó ọkọ̀ kan ní gbọ́, ìta àbí mi. Ọba tó rẹ̀ níbi. Ṣùgbọ́n ọkọ̀ pàtó àbí mi. Ọba tó rẹ̀ níbi. Oṣooṣù. Ọkọ̀ níbi rẹ̀. Ìyẹ́bẹ́ ẹ̀jẹ̀ ní ìyẹ́gùn arógun mọ́tò sáà mọ́bọ́lá wọn ní ìyẹ́gùn ní lójú ogun. Ọlọ́run ò dá wọ́n. Aṣèbàjẹ́ ọlọ́run ò dá wọ́n. Ọlọ́run ò dá wọ́n. Àwọn aṣèbàjẹ́ ọlọ́run mo jáwọ́. Gbogbo irọ́ tí ẹ pa, gbogbo èdè tí ẹ ṣe, ọ̀nà ìbàjẹ́ kẹrin òṣìṣẹ́ ọlọ́run òkú. Ọlọ́run ò jáwọ́. Aṣèbàjẹ́ ọlọ́run ò jáwọ́. Ọlọ́run ò jáwọ́. Aṣèbàjẹ́ ọlọ́run ò jáwọ́. Gbogbo irọ́ tí ẹ pa, gbogbo èdè tí ẹ ṣe. Ọ̀nà ìbàjẹ́ kẹrin òṣìṣẹ́ ọlọ́run. Àkọ̀dé ọ̀nà nígbà ṣàrùn, àkọ́kọ́ pé ṣèbí sọ́lá, ó lọ́lọ́run òjò wọ́n. Àyíkájú, àṣèbàjẹ́ ọlọ́run òjò wọ́n. Bàbá àfọlá, ọlọ́run òjò wọ́n. Àṣèbàjẹ́ ọlọ́run òjò wọ́n. Ọ̀dọ̀ mẹ́rìndé, gbogbo irọ́ tí wọ́n pa, gbogbo èdè tí wọ́n ṣe, ọ̀gá ìdúró. Ìyàbọ̀ bá kí tí ò bá pọ̀ ṣòmí. Ìyẹn ni wọ́n ti kẹ́sí lọ́jọ́júmọ́. Ó gbẹ̀rù ẹ̀rẹ̀ àfi. Ajíbọ́lá. Olówó ìlú àgbẹ̀rẹ̀.
bó bá ṣọ̀rọ̀ tó bá ń lò wọ́n bá wọn láwọn ṣe mí. Bó bá ṣọ̀rọ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.